Ẹ̀kálẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ó jẹ́ ayẹyẹ Kérésìmesì òmíràn fún àwọn lọ́gàlọ́gà àgbààgbà lórílẹ̀‐èdè yìí káàkiri ilẹ̀ yìí bí aya ààrẹ orílẹ̀‐èdè yìí ti ṣe arábìnrin àkọ́kọ́ ilẹ̀ Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ẹ́dàkejì ètò àtìlẹ́yìn ohun ìrànlọ́wọ́ fún àwọn àgbàlagbà gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ àdéhùn ìjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti sọ ìrètí orílẹ̀-èdè yìí di tuntun. Lábẹ́ ètò yìí ni àwọn arúgbó ohun àgbàlagbà tó tó 9,900 jẹ́ àǹfààní nínú rẹ̀ pẹ̀lú 200 fún orí kọ̀ọ̀kan láti fi ṣe ìrànlọ́wọ́ láti ọwọ́ àjọ RHI. Akọ̀ròyìn wa Adéní Táíwò ni ó jábọ̀ ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣòfin ti gba òfin àtúnṣe ètò ìdánilójú orílẹ̀-èdè Nàìjíríà tọdún 2024 níbi tí wọ́n ti ń wá ọ̀nà láti yanjú àwọn ìpèníjà ìgbàlódé fún ìdàgbàsókè àti ìmọ̀ tuntun láàrin ilé-iṣẹ́ náà. Lára àwọn ìpèsè nínú òfin tí wọ́n dábàá ní gbígbé òye owó ilé-iṣẹ́ ìnṣọ́ránsì ní ilẹ̀ Nàìjíríà sí bílíọ̀nù 40 náírà. Ó ṣe àtúnyẹ̀wò lórí òfin ìdánilójú gẹ́gẹ́ bí a ṣe lè ṣàlàyé rẹ̀ nínú ìjábọ̀ ìgbìmọ̀ aṣòfin lórí ilé ìfowópamọ́ ìdánilójú àti àwọn ọ̀rọ̀ ìṣúná mìíràn láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ṣe àṣeyọrí ọrọ̀ ajé tí ó tó tírílíọ̀nù $1 bí ó bá máa di ọdún 2030. Ilé ìgbìmọ̀ aṣòfin tún gba ìpinnu láti ọ̀dọ̀ aṣòfin Anthony Siaka níbi tí ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ilé láti yanjú ìkọlù tí yóò bójú mu ní apá kan ìpínlẹ̀ Gombe. Lákòótán, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio ti kí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ademola Lookman kú oríire gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí ó pèrègédé jùlọ ọkùnrin ní ilẹ̀ Áfíríkà, tó sì tún kí Nnadozie aṣọ́lé ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons gẹ́gẹ́ bí aṣọ́lé tó tayọ jùlọ ní ilẹ̀ Áfíríkà, léyìí tó sì tún kí àwọn agbábọ́ọ̀lù obìnrin ilẹ̀ yìí náà kú àṣeyọrí àmì ẹ̀yẹ tí wọ́n gbà àti bí wọ́n ṣe ń gbé orúkọ orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ níbi ayẹyẹ ìfihàn àmì ẹ̀yẹ dánilọ́lá tí àjọ CAF ṣe àgbékalẹ̀ rẹ̀ ní alẹ́ àná. Ìjọba ìpínlẹ̀ Ògùn fẹ́ àjọṣepọ̀ tó lágbára pẹ̀lú àwọn ẹni tọ́rọ̀ kàn láti mú kí ìgbèrú nínú iṣẹ́ ọ̀gbìn pọ̀ sí ìdàgbàsókè lè dé bá ọrọ̀ ajé àwùjọ. Èyí ni ọ̀rọ̀ tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn Emmat Salako Oyedele sọ di mímọ̀ níbi oúnjẹ alẹ́ ohun ayẹyẹ ìfi àmì ẹ̀yẹ dánilọ́lá tí wọ́n ṣe kò kárí ọ̀sẹ̀ àwọn akọ̀ròyìn tọdún 2024 fún àwọn ẹgbẹ́ akọ̀ròyìn orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn, níbi tí àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA Abẹ́òkúta méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ti di ẹni tí wọ́n fi àmì ẹ̀yẹ dánilọ́lá. Akọ̀ròyìn wa Lẹ́kàn Àgbọ̀ndẹ̀ lóníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Kó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ kí adókè lọ́hùn fún ìpolówó ọjà. Ẹ jẹ́ a lọ sí NTA Ijebu Ode fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje, ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. Ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ijebu Ode alárágbà yìí dá channel 63 àtúnwà lórí StarTimes channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin fẹ́fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ijebu Ode ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ijebu Ode àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí: 08029411473 tàbí 08028292320. NTA Ijebu Ode alárágbà yìí dání wá. Ẹ káàbọ̀ padà. Ìjọba àpapọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ilé ìfowópamọ́ àgbáyé tíjọ́ fi kùn lókù láti pèsè $600 mílíọ̀nù fún àtúnṣe ojú òpópónà àwọn ìgbèríko tó tó 200 kílò jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà kejì fún ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ ìyẹn Aliu Sabi Abdullahi ló sọ̀rọ̀ wípé
ọgbọ́n àtinúdá yìí yóò di mímúṣẹ káàkiri àwọn ọ̀nà ìgbèríko wa lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbèríko àti ètò títà ohun ọ̀gbìn ìyẹn RAMMP. Akọ̀ròyìn wa Musa Baba Aliu ni ó jábọ̀ ìròyìn náà. Ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. Má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube. A tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀. Ìjẹ̀bú Òde akọni nínú àwọn ìkànnì àti òpómúléró fún gbogbo iléeṣẹ́ amóhùnmáwòrán ní Nàìjíríà. Ẹ lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ijebu ode tó wà lọ́nà ẹ̀rúnwọ́n GRA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08029411473 tàbí 08028292330. Ẹ tún lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa Facebook, YouTube àti TikTok tí orúkọ rẹ̀ ń jẹ́ NTA Ijebu Ode. Èmi Olúọmọ Ògúnnáìkè fi ń dá yín lójú pé tẹ́ ẹ bá gbé ìpolówó ọjà yín wá sí NTA Ijebu Ode ẹ ò ní kábàámọ̀. NTA Ijebu Ode alárágbà yìí dá tí kò gbàràdá lọ́wọ́ ẹnikẹ́ni, ìkànnì tí ń bẹ fún ìgbéga àti